Subscribe to our channel by clicking the subscribe button. Click the bell button and enjoy the latest uploads from our channel. Hey, 35 years anniversary. That was 35 years on trip. I'm a big baby, go pull it out. Back at La Polo. I'm a babaco. Carry Baba. Lásìkò bàbá ọmọ àrùn wíwá máa jẹ́sì àìdí àgbé balógun dodo ẹ má fi rúgbó gbogbo ilé orúkọ bàbá òun lọ́wọ́ fi pọ̀mọ́ lọ́dún yìí wọ́n ní àìdí àmì ìdálóògbé balógun àmì káàkiri pẹ́lẹ́rí nígbà táwọn tẹ́lẹ́sẹ̀ àwọn sẹ́yìn ọ̀bẹ̀rẹ̀ ọ̀gátálá fíafíà. Good debt, ja, Haley, Kai, Naija bad boy, you know. Jago money, thank you for support. Oh shit, I'm the definition of madness. Being broke is a joke, but I'm broke. Èmi ti pa bíìtì yẹ kó rẹ̀ mo fi lu drum afọ́jú ní wise to odi ní tún mú gan ọ̀dọ̀ ní jẹ́rìí yóò tẹ̀lé mi fi mú tán bòsí bó ṣe burú tó wà bẹ̀rẹ̀ gan ní museum ọmọ kéde pẹ́ẹ́gbọ̀n wájú ní táyé bákẹ́ni ògo mi kún bí ọ̀pá mọ́sẹ̀ bọ́ ọkọ̀ lé jábẹ́jì kẹ́rakara níbẹ̀ yẹn bẹ́ẹ̀ tí mi bá mi délẹ̀ pọ́pátì kì ló dé báyọ̀ tún wá mi délẹ̀ lọ́pàá tó bá bẹ́ẹ̀ mọ́ kó ìjọba bẹ́ẹ̀ tún save díẹ̀ fọ́nà mi ní bíléèdì dbc mo fi shave díẹ̀ lórí ṣe jẹjẹ sí ní dìgọ́wé mo ti dé díẹ̀ ọmọ dákúpọ̀ lápá bẹ̀yẹn ibi mo ti ṣe òjẹ́ ọmọ ẹgbẹ̀rẹ̀ kílíọ̀ mo tún mọ kó gbá gidi iná indọ́sítì tẹ̀ wọ́n lọ lọ́rùn kó gbá gidi iná tẹ́mi lọ tó kọ́lé wà láì kó ra jíjí iná wọ́n tẹ̀ ní bọ́sẹ̀ ó lọ ra bọ́ kó ra sí bí iná ẹ̀dá lẹ́tì bọ́sà kéku wà láì ló lè já níbẹ̀ rábà tó tẹ́rí sí lómi ó tún mú wọn parí díẹ̀ tó bá délé kí lè yọ̀ tó bá dọ́jà kó kábí jẹ kó sì kọ́ tó lè gbójú ti yẹn fà bí ti ká ní jẹ àmọ́ sẹ́yìn àbí bẹ́sẹ̀ bẹ́sẹ̀ dàn bí bẹ́sẹ̀ ó possible pé sọ́dọ̀ tó lè gba Grammy ní next year revenue tó yàn kàn gbogbo wọn náà fún mi rán pé wọ́n bẹ lọ lọ́pàá bá lọ́wọ́ lọ́kadà tó gba one way so I got to focus kí dem ma chase dream mi kí life be my best before talking since kí má fi gbójú orin má ti má rí pé bí yànzẹ́ kí má fi gbójú ọ̀la má ti má rí pé tiwa ti mí. Walewa, lewa, ego walewa, and everything is going fine. Ọ̀tẹ̀ Solúwa, ọ̀tẹ̀ Solúwa, ọ̀tẹ̀ Solúwa, yeah. Owó walewa, kudi walewa, ego walewa, and everything is going fine. Ọ̀tẹ̀ Solúwa, ọ̀tẹ̀ Solúwa, ọ̀tẹ̀ Solúwa, yeah. Owó walewa, kudi walewa, ego walewa, and everything is going fine. Ọ̀tẹ̀ Solúwa. Ọ̀tẹ̀ Solúwa, ọ̀tẹ̀ Solúwa, mo wà contest ọmọ gbòòrò tí gbòòrò wọlé mo ti gbòòrò dé ọmọ tí wọ́n ròyìn tí wọ́n ròyìn lọ́wọ́ mo wà contest Ọ̀tẹ̀ Solúwa èmi wọ́n sọ. Every time mo máa gbàdúrà fọlọ́run when I'm wake up in the morning see my prayer to the Lord yájú yóò fàdá mi lórin kúndé yá ayé mi gbèsè má jẹ́ kún ó lé mi bá wọn tí wọ́n fẹ́ tẹ̀ mí tìmí lẹ́yìn jẹ́ ká ẹ́sà dẹ̀ ká lọ sí kìíní ìṣẹ́jú mẹ́rin péré mo ti flush ẹ̀ wọ́n ní jíjí dán báyìí ló sì máa jẹ́ òun gbọ́ ti gbà wípé owó wọlé wá. Ìgbà ni wọ́n kọ́kọ́ fèrè níjọba yìí lára rẹ̀ mi dẹ̀yìn lónìí mo rí ìgbà lónìí mo rí ìgbà lónìí mo rí ìgbà fọlọ́run ọba ọba ṣẹ̀dá ayé ọba ṣẹ̀dá ọ̀run ọlọ́run ọlọ́run bí dákun máa padà lẹ́yìn mi láyà lára bí wọ́n padà lẹ́yìn ọmọ ayé lára. Ìbà ìbèyàn tó kọ́kọ́ wí kí n tó wí ìbèyàn tó kọ́kọ́ fọ́ kí n tó fọ́. Alọ́lẹ̀lẹ̀ ìmórí ìgbà mi ṣe ìbà mi dọ́wọ́ bàbá mi àjọbí ẹ̀yà rẹ̀ mú bàbá láìsí àgbà. Ìbà lọ́wọ́ rí àdé o. Kábíyèsí ọba Wàhábù mi. Kábíyèsí ọba Wàhábù mi Àjàní mo súnmọ́ bá níwọ̀n ebè kan mo jìnnà sọ́ba níwọ̀n ẹgbẹ̀fà.
ìbà lọ́wọ́ kábíyèsí Ọlásùnkànmí Yẹ́sùfù tèmi àmùdá tèmi ìtú òkè onígbòkò tí gbòkò olùsádà àti bàbá mi ni. Àjàní kan lówó máa ń ní nǹkan òní o. Hájì Ìdírísì tèmi olóòmọ ṣẹ́rí bí ọba ìlú mẹ́jọ ní ilé ọmọ ọlọ́kọ̀ tó ní ṣẹ́rí. Bámi ọmọ àgbọ̀dèrè olóòmọ ọmọ àgbọ̀dèrè ọmọ àgbọ̀dìbù ọ̀kẹ́rẹ́ ọmọ àdàgbà àkọ́kẹ́rẹ́ ọmọ mòrómòró aṣọ ọ̀pá méje èyí tó kù aṣọ ìyá àgbà kẹsàn-án. Ó tó máa kú ṣẹ́dá bóra bí aṣọ bákẹ́sàn ọ̀gájú ugò èmi lẹ́rí ọ̀gájú kùkù tẹ́bí bàbá wọn bá ní ìbọn àgbélépa kékeré ọ̀dẹ ni bàbá wọn ń ṣe. Ọmọ pásọ̀nù sí gọ̀hún àjẹmí sọ̀nù sí baragun òrùdún bàbá wọn ti rí tọ́ pátá àjẹ náà rè ọmọ lọ́ọ̀kọ̀ tó ní iṣẹ́ rí ni. Adékúnlé ọba o ẹ má máa fẹ́ ọba ṣàwàdà ọba o ọba o ẹ má máa fẹ́ ọba tàfàlà ọba o ẹ̀fọ́ máa ní bọ́lá ṣe ṣàràfà mi Àdìgún. ilé èdè o ilé èdè o ṣebí dábàá lóńdó ìwé ọlọ́dẹ ṣebí dábàá lóńdó. ọmọ màá bọ́ wọ ẹyẹ ọba tó lè kú lọ sàkóní jẹ́ ó tẹ́. olú ọmọ ọba tó lè kú lọ sàkóní jẹ́ ó tẹ́ o aláwọ̀ àbí àti ìwà lẹ́yìn ìwé ọ̀lẹ́dẹ́ ṣé bí dábàá lóńdó. mo yọ èjì bá dé. ẹgbẹ́ náà káàṣe ilé làwọn fi ń gba ìṣe òṣèlú ọmọ gbogbo ìṣẹ́rí Àdìgún sábà wọ́n pé ìjọba ò ní ìfújì ìbá ṣe kókó lè wá o kókó lè wá Àdìgún mi sábà o kábà sọpá ayé tẹnìkan wúyọ jẹ tẹnìkan ayé tẹnìkan wúyọ jẹ lẹnìkan jẹrù àfẹrí ìjọsìn. kọ́ńdó lọ́wọ́ mi kan ìwọ́n lé ọ̀lẹ́ gbá o wọ́n lé ọ̀lẹ́ gbá. kábà ẹ tọ́jú tí ò ṣe sí pé gbogbo wa ti dọmọ ńlá àti lọmọ ńlá wọ́n lé ọ̀lẹ́ ọ̀rọ̀ náà rẹ̀ omi adágún làbàtà lálàkùnrin ìṣẹ́ oko. ẹ̀gbọ́n olú ọmọ sámọ̀ ń bá lọ gbogbo ìṣẹ́rí. yẹ kí n ṣeré bíi 30 minutes wọn náà nǹkan tó wá òṣàmù náà nǹkan tó bọ́ sójú àgbo ohun tó fi bá mi sọ̀rọ̀ nìyẹn but wá pé ohun orin olú ọmọ máa wọlé máa. Idris máa wọlé máa Idris Balógun aláṣẹ wàdúrà rẹ wọ́n ní aláwọ̀ náà kan tí ó bá yọ ní àmọ́ tó bá tún di lọ́la ẹ̀wọ̀n pé ó ti fi sáì gbàsẹ́ fún mi lọ́wọ́ ẹjọ́ máa ṣiṣẹ́ rẹ̀ lọ́wọ́. ní àwọn ni aláwọ̀ náà kan tí ó bá sani aláwọ̀ náà kan fa ti sani àmọ́ tó bá tún di lọ́la rẹ̀ bó àwọn ni ìwé. àbíbùjì yìí náà gan o ojú ìwà ni. kí ló ń fi ṣù tó bá sùn bọ̀ èyí tó ń
ẹ̀gàn lọ́jọ́ sí. orí fújì máa ní. kò sí lọ. fújì máa ní. lọ́gbọ́ adélu lọ́rùn lọ́gbọ́ adélu jami lọ́gbọ́ adélu ìlà ṣẹ̀rù pé má ṣe é ti ọmọ máa ṣe rí tààlà tí wọ́n lọ́rọ̀ yà. sáájú ọmọ yìí ó béèrè lọ́wọ́. ìwé kí ló ń ṣe ọmọ ọ̀tọ́rọ́. ọba náà lọ́wọ́ nọ́mbà ilé ìyó bàbá tó ọ̀rọ̀ ọmọ fà ó ilé ìyá ilé ìyó. ẹ bá lùlù tó dùn sí. ọlọ́run lọ́wọ́ nọ́mbà ilé ìyó bàbá tó ọ̀rọ̀ ọmọ fà ó ilé ìyá ilé ìyó. òkè làwọn sọ́mọ́ ìyó tuntun gbé. oṣù bíríbírí oṣù bọ́dọ̀bọ́dọ̀bọ́dọ̀ ó tuntun gbé balinga. Paasi àwọn. àṣùwà. alábìrì làbàgà. ẹ bá ikọ̀. ọmọ ìdè lójúbọ paasi láti rí tẹ̀lé o. ọ̀làjì lọ́dọ̀ Pasuma. paasi. alábí ìràbà ikọ̀. làbàgà. gbogbo dúpọ̀. ìwà síra tún ló ń pèrè. ìfọkànmọ́lẹ̀ ọlọ́bí páàsì àmójúbọ́. confidence làwọn onílù náà ọmọ lòlò. ìyàwó tèmi bá tèmi rọ bàbá mi ní lọ́dọ́jà máa sọ. kò gbàgbọ́ àbáàgà ọmọ ya náà bẹ̀rẹ̀ ká sọ. kò gbàgbọ́ àbáàgà máa sọ. ọmọ ya náà bẹ̀rẹ̀ ká sọ. alábí èso àgbàdo àbáṣọ. ọmọ ya náà yóò gbogbo àìtó. wọ́n ní bàtò dúró. tètè bá mi wọ́. bàtò dúró. láyé tètè bá mi wọ́. abọ́rísọ̀ yé. orí ti rà wọ́n sí wọ́n mi. lọ́gàn pàtàkì ìlú ẹni wíjì o tó má tó pàṣẹ 99% tọ́rọ bíbù ìjànà ọ̀rẹ́ ènìyàn lọ́jọ́ ó wà yé tó àwọn ènìyàn láṣọ mi. ènìyàn lọ́jọ́ láyé tó àwọn ènìyàn láṣọ mi. àwọn ènìyàn ti lè rí làwọn afẹ́mi fẹ́ẹ́rẹ́ kan fẹ́ bá tún àdéhùn wọ́n máa ń yàpọ̀ ní òmẹ́sì. ó wà dáyọ̀ sí mi. èrí mọ̀ pé wọ́n máa ń yàpọ̀ sí òkun. olóhùn tèmi bá máa já pọ̀ lórí. àwọn tí èmi wọ́n máa ń yàpọ̀ ní òmẹ́. àwọn tí ṣe ìwọ máa já ẹ̀ sí mi. àwọn tí bá a sí jọmọ. ó máa já pọ̀ lórí. àwọn tí ìjọba bá ṣe wọ́n máa yàpọ̀ ní òkun.
láwọn tí a tó máa ń dá mọ́ lórí. alábẹ̀rẹ̀ tó mú lójú kan àmì lè àmì lè wá nílẹ̀ ẹ̀rọ iṣẹ́ gbogbo ayọ̀ ọ̀pẹ́ níbẹ̀ fún ilé jẹ́rìí ìgbọ̀nsẹ̀. alábẹ̀rẹ̀ tó mú lójú kan àmì lè àmì lè wá níbẹ̀ ẹ̀rọ iṣẹ́ gbogbo ayọ̀ ọ̀pẹ́ níbẹ̀ aláwọ̀ tẹ̀lé pàṣẹ náà pàṣẹ ọjọ́ aláwọ̀ tẹ̀lé pàṣẹ ọ̀rẹ́ mi pàṣẹ náà wọ́n tí ọlọ́lọ́ ní àlàyé àlàbí àlàbí nàìjíríà ó lè dáwọ́ ọlọ́run ìṣe ibi àwọn fásitì lójoojúmọ́ bí wọ́n ṣe ń lọ sókè àbí pé kọfí àìsàn ìwé ó dàbí akẹ́kọ̀ọ́ tó wà ní ìjùmọ̀ ayé ipa tó kún ẹ̀jọ́ dára o. owó nípa tó kún ẹ̀jọ́ dára. ipa tó kún ẹ̀jọ́ o. olú ọmọ orí nípa tó kún ẹ̀jọ́ dára. ẹ̀gbá tó kún ẹ̀jọ́ dára. owó nípa tó kún ẹ̀jọ́ dára. olùkọ́ ọkọ̀ fúnfọ́ gáàmẹ́jì ní pé àwọn ọmọ ṣe wí. ọ̀sẹ̀ ìwé. àwọn mẹ́fà fún kílò sọ pé ìrẹ̀lẹ̀ mi dájú yàrá wọ́n lójú lọ́wọ́ lẹ́nu ọmọ òun. 35 years anniversary. Pàṣẹ ọgbọ̀n pẹ̀lú márùn-ún kèrè mi kọ́. ọgbọ̀n pẹ̀lú márùn-ún kèrè mi kọ́ o. tọ́jà wa ti ń bẹ lórí àlééfà ní ìṣẹ́yìn òkun ló bá ṣe. ẹ̀yin oníjìta o ẹnjíníà rẹ ṣe ẹ̀rọ ìbá àwọn àwọn ṣe sí àwọn oníjìta àrùn. ọgbọ̀n ọdún ó lé márùn-ún. ọgbọ̀n ọdún ó lé ní márùn-ún tí kábíyèsí ti ń bẹ lórí àléébà. pàṣẹ ẹ o ọmọ mi ìwé sọ́ọ̀bà ẹ̀ kò jáwé. ìyá pẹ̀lú bàbá ọmọ mi ìwé sọ́ọ̀bà ẹ̀ wọn ò tún ìpàdé ara wọn. ìgbà sí ẹ̀rọ ní ìgbà yẹn o. táwọn bá ń sọ 35 years on trade ẹ máa gbé kẹrẹ ní kọ́ ogún lé láàrín ìbàdà àlàfíà lọ́wọ́. ẹni bàbá dùn káàrí bàbá pẹ́ kí kẹ̀rẹ́ ń pẹ́ lọ́wọ́ gbọ́dọ̀ kí ni máa fọ́ kẹ́sì àbájú kó pẹ́ làdúrà èkú lé déédéé bí egungun lé wàzó kó bá ti dáwọ́ dúró ẹyẹ tó ń ké bí ẹyẹ nínú iṣẹ́ ìlú lé wàzó kó bá ti dáwọ́ dúró aboyún ilé tó ń dúró níṣẹ́ yẹn lọ́sùn wàzó ọlọ́sùn múlẹ̀ lábàgàgà àlàfíà ẹ̀yìn lámọ́ kò gbọ́dọ̀ dáwọ́ dúró làbàgàbà àsìkò máa lọ bẹ́ẹ̀.
àgọ́tọ̀ táwọn aláàbòsò níṣẹ́rí ọ̀lẹ́ fún pàṣẹ aláàbí ọba àṣìmọ̀ kò gbọdọ̀ dáwọ́ dúró ó máa lọ bẹ́ẹ̀ ni ọkùnrin láàbáká aláàbí látọ́. lásìkò bàbá ọmọ àrùn wíwá máa jẹ́sì àìdí àgbé balógun dodo ẹ má fi rúgbó gbogbo ilé orúkọ bàbá òun lọ́wọ́ fi pọ̀mọ́ lọ́dún yìí wọ́n ní àìdí àmì ìdálóògùn balógun àmì káàkiri pẹ́lẹ́rí kúbà táwọn tẹ́lẹ́sẹ̀ ọ̀sẹ̀ ọ̀bẹ̀rẹ̀ ọ̀gátálá bíátíá àìdí àgbé balógun dodo àìdí àgbé àìdí àgbé balógun àábì àìdí àgbé ọmọ balógun dodo dá oníṣẹ́ yìí là wá kí o àìdí àgbé wá àbí àìdí àgbé ọba wá àbí àìdí àgbé ẹbí wá àbí. ẹgbẹ́ náà ọmọ balógun ẹni bá náà ọmọ balógun ìdágìrì ọ̀hún. ẹni bá náà ọmọ balógun ìdágìrì ọ̀hún. ẹsẹ̀ kirikiri àgbègbè kan gúlé ẹbí ìrọ̀lé àgbọ́yẹ̀mọ̀ kọ́gbọ́ táwọn àmì àgbẹ̀tàmì àtàgbé ìpamọ́dé ogun lẹ́lẹ́gbẹ̀gbẹ̀ ní àlàbí ẹ̀yìn lọ́wọ́ ó bá tà ní àtàlà àdánsá tàbí ẹ̀sùn pé akínyìn kó oríwé bàbá kábíyèsí àyìn débi wà ààbò lẹ́gbà lógún bàbá ẹ máa ṣe 40 lójú ẹ̀mí wa ẹ máa ṣe 50 àádọ́ta pẹ̀lú àwọn tó pè ẹ máa ṣe 60 jíbọ̀ àwọn lọ́la láàfin àárẹ̀ àwọn ẹ máa ṣe sẹ́wọ́n tí oògùn lè bá ṣe ipa sí òṣèlú lórí àlééfà àwọn bàbá yóò lábàárà àgbàtàlátọ́. ara pípé làbí sanifásì àlàáfíà ajímọ́ alábàṣẹ ló jẹ́ káwọn tí ọjọ́ bí egún lẹ́lọ́gbọ̀dọ̀ ní àlàáfíà ọ̀hún lọ́wọ́ ara tó pé làbí sọ ọjọ́ ìbí àlàáfíà ara tó pé làbí sanifásì àpẹẹrẹ aláfíà fún bàbá àjíwá àbáṣọmọ bá àwọn sẹkọrì bẹ́ẹ̀ kò sọ bí alábí ọmọ ìpàtọ fàmí àyìnbóyí wà àràbò ẹ̀yin lọkọ oríire ẹkọ oríire torí balógun tó jẹ wà àràbò orí ìjọ yọrọ lọfún alábí ọlọ́àbáàkà nígbà àwọn sẹmọkì bàbá. àtẹ̀lé àtòríkó máa ń ṣe ẹ̀jẹ̀ wá bù mọ́tò pẹ́ gbogbo. àwọn bábò mọ bábò tó sá gbogbo ọkọ̀ ọ̀dọ̀ náà mi sọ. ọba gbogbo ọ̀dọ̀ tó sá gbogbo ọkọ̀ ọ̀dọ̀ tẹ̀. ọba ọ̀hún ẹ̀dá ọmọ pé wàá bí lọ́sọ̀ yìí o ẹ̀dá bẹ́ẹ̀ jọ́sìn ìdúrísì àlè máa o ipa oríta máa bò àwọn oríta máa bò nígbà o ìgbà láṣọ ìgbà lọ. ìgbàlọ́mọ ìgbàlálẹ̀ gbàgbọ́lò bèrè kọ̀ọ̀kọ̀ lé lọ́rí
owó mẹ́ẹ̀gbọ́n máa ṣàbúrò ní bàbá ìjà mẹ́ẹ̀gbọ́n máa ṣàbúrò dákí níjọ́gún lè pàṣẹ orogún níjọ́ náà lè pàṣẹ ìran ìjọkùn 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 bá ṣe ìyànjú ọ̀rọ̀ ayé láwọn máa tẹ̀lé ìgbẹ́ gbẹ́gbẹ́ àbẹ̀nà rẹ̀ ìsílẹ̀ ewúrẹ́ ojú àgbẹ̀ ìṣẹ̀gbẹ́ ọ̀dà òkè ẹni. àbẹ̀nà rẹ̀ ìsílẹ̀ ọ̀dà ìsílẹ̀ ewúrẹ́ ojú àgbẹ̀ ìṣẹ̀gbẹ́ ọ̀dà òkè ẹni. àjọ àdéhùn ẹ̀rọ balógun àpò òdòdó tí a. kábíyèsí oníṣòro ló fi wá bí àyíndẹ́mí wá bí ìlànbèrè. balógun dédé náà àjẹ́ oníṣòro ọṣẹ́. happy 35 years on trade. èmi ká kùsùnmọ̀ òkúnlẹ̀ àmàgà ọ̀lápàá ọlọ́pàá ẹ̀sẹ̀lẹ̀ ọ̀gáta. ẹ̀yẹ ìyára àdínlọ́gbọ̀ orílẹ̀-èdè lóbìnrin náà ṣe é máa ká. ẹ̀yẹ ìyára ẹkú ọdún ó ti wá tàṣẹ ojú wa. ẹ̀yin lọ́ba ìjọyẹ̀jọyẹ̀ ẹ̀yin amáhùn ẹ̀yin ìyá ẹ̀yin ọ̀rẹ́ ibisa noah ẹ̀yin ọ̀rẹ́ ló ìmọ̀ ìmọ̀ ṣáájú bọ́lá sí wa. ọmọ ìyàwó náà ó bẹ̀rẹ̀ kí gbogbo yẹn ṣe ẹkú ọdún ó ti ìlọ́pọ̀ ọ̀rẹ́ bákọ́bábọ́ àdéhùn bẹ́ẹ̀ ṣe ẹ̀yin ìyá àdùgbẹ́ ṣe àdùgbẹ́ ṣe lákùnrin lóbìnrin àdùgbẹ́ ṣe ọ̀rá gbogbo ẹ̀yin káńtà àrùkọ gbogbo ẹ̀yin ìwà ọ̀wá òkè àdùgbẹ́ ṣe ẹ̀ṣẹ̀ ìrúbọ àdùgbẹ́ ṣe lápẹ̀rẹ̀ ẹ̀ṣẹ̀ ìrúbọ àdùgbẹ́ ṣe àbọ̀tẹ̀wọ̀ ẹ̀ṣẹ̀ ìrúbọ àdùgbẹ́ ṣe ẹ̀fà ṣe ìrúbọ àdùgbẹ́ ṣe ojú ẹ̀ṣẹ̀ ìrúbọ. omi tó bá mú gógó ìwọ ni ilé ayé ìlú ṣe bàbá ló pèrè lé o ọgbẹ́ yẹ àìdé bàbá ló pèrè lé o àìdé balógun oníṣẹ́ ẹ̀rọ lọ́ní ẹ̀ṣọ́ aláàbíyí ẹ̀ṣọ́ ọwọ́ sàṣọ òru olúwàbọ̀dé onílẹ̀ àìdè òbá ìdè ọ̀gá o ó máa mú ọ̀ tábọ̀ ó máa mú ọ̀ tábọ̀ àìdè àgọ́ àárín mi bá lọ òdu gbogbo. àìdè mi wá bí ìfẹsẹ̀ bí ìfẹ́rù mi ìṣáájú kì í jẹ́ lọ́mọdé èrò kò tó ẹgbẹ́ wọ̀rọ̀wọ̀rọ̀ bá sí. àìdè mi wá bí ìfẹ́. gẹ́gẹ́ tọ́láyè làdúrà mi jùlọ bá sọ àhó gbogbo olùṣàdúrà ó gẹ́gẹ́ mi bàbá ògùn kárí ìpè làdúrà àti à ẹ̀rọ
ẹ̀wọ̀jú ọ̀run wàhálà mi oṣù wà lé. ẹ̀wọ̀jú ọ̀run wàhálà mi oṣù wà lé. dájú mi sọ̀rọ̀ ju lọ ṣiṣẹ́. ọ̀sán ni wọ́n kò. 90% ṣe. Pàṣẹ ni wọ́n pè nínú 100% jíjíra. Pàṣẹ tí kò 90 gbà wọ́n. 10% tún ti kù wọ́n. All the details wọ́n máa wọ̀ ọ́ nínú 100% jíjíra. Pàṣẹ tí kò 90 gbà wọ́n. Every cell tún ti kù wọ́n. Olóyè mi kan tó ti gbọ́ bọ́ọ̀sì. Olóyè mi kan tó ti gbọ́. Ó ń dáṣà pé òun ò lè máa jẹun. Ìgbà tó lọ bọ́bọ̀ ẹgbẹ́ bí ní parí ni. Ẹgbẹ́ kí ló rí? Oúnjẹ fún jẹ sáàni ìlú ọ̀jẹ̀. àgbẹ̀sọ̀ wà bọ̀ wà ní ìlú òní. Olóògbé rí lára ìṣẹ́jú sọ̀rọ̀ bàǹsó. Bàǹsó rétéré lọ tó gbọ́. Àmọ́ yàrá náà mi lè yọ. Ìmọ̀lẹ̀ tó kọ́ fún jìnnà gbàgbá. Ọ̀gá ńlá nọ́mbà wọn Bàǹsó. Ìjọba tó kọ́ fún jìnnà lọ́gbẹ́ ńlá. Nàtíkà ó yá ṣe dáadáa ṣe dáadáa. Ẹ ṣe dáadáa. Olówó kò. Àṣèrèṣe. Pẹ́pẹ́ ẹ ṣe. Apàṣẹ tí a Nàtíkà ó yá ṣe dáadáa ṣe dáadáa. Àsúlẹ̀ ẹ̀ka ṣe dáadáa. Ẹni ṣe orí ìgbọ́ta o, bèrè bá ṣe ẹni ṣe ká o. Ìdírísà lọ́wọ́ àmì àlàbí ojú ìjúwọ́. Ọba fún kẹ́mi dúró sí ọ̀tàlá bíbí lápá ìka àmàwòkọ̀. Ìdírísà lọ́wọ́. Olóòmọ gbogbo ti sẹ́rí. Ìyọkúlẹ̀ olóòrùn yàrá pé gbogbo tajú rẹ̀. Olóògbé wá sí síbi 35 years on road tí bàbá ẹ̀. Ìpínlẹ̀ ìṣòlù ọmọ ṣọ́kálú. Bàbá ìròyìn bẹ́ẹ̀lì ogo bàbá Bísọ́lá. Bàbá tó ní lọ́wọ́ ẹgbẹ́ ni wọ́n ní ẹ̀yọ́ ọmọdé. Aláṣẹ olú ọmọ Integrated Services Nigeria Limited. Aláṣẹ one to ẹ̀mọ̀ṣọ́. Phase 1. Àtúntì sí phase 2. Ọ̀ndà ṣọ́mọ̀nù tí wá. Ọmọ sọ̀yánú kúlẹ̀ ẹ̀gbọ́n mi mọ̀ṣẹ́. Ilẹ̀ brọ́dà mi ọ̀gbọ́n gbọ́lógún. Ọ̀nà àwọn ọmọ ìṣẹ́ra. Ètò ìṣẹ́wọ̀n ẹ̀ pátápátá máa sọ wá. Bọ́kú sọmọ náà máa ṣe tí a jọ ṣe. Alábí okúnlé. Gáàsì sáwọn àárín Alábí ìmọ̀lẹ̀. Ọlọ́pàá náà rè bá sí ọ̀kan. Ọmọ ya náà mi ẹ̀ka sí ọkùnrin.
tí wọ́n ní pàṣẹ àìlọ́lá mi iṣẹ́ iná ní àlàgbé ojúmọ́ lálágbé dání àwọn oníṣẹ́ mi bá a ṣe à tó kọjá fújì yìí ó lágbá ẹ̀ka a lè ní businesses a lè lówó àmọ́ ṣàgbéra lẹ́gbẹ̀gbẹ́ ara ó bá ẹ mọ̀ mímọ̀ òyìnbó iṣẹ́ fújì yìí ó lágbá ẹ̀ka kan ló jẹ́ kí ní fújì music ẹ̀rí tó gbórí sí. fújì music ẹ̀rí tó gbórí sí. adúgbò fòlù àtọ̀fà àlùbáríkà sí ṣe o. fújì music ẹ̀rí tó gbórí sí. ó ti ṣe. fújì music ẹ̀rí tó gbórí sí. adúgbò fòlù àtọ̀fà àlùbáríkà sí ṣe o. Oṣù látàrí ọlọ́run mọ́lẹ̀ ẹ̀rọ ọ̀kan ti ń jà déwé nígbò àmẹ́kì ní gbómi 5 and 6 o tí ní wọ́n nà òkú láyé wọn ṣe ọmọ mi tó léyà ojú tán kó ká tán ó ṣe wọn mẹ́kì nígbò ẹ̀rọ ọ̀lọ́fẹ́kù. Ṣé ọ̀rọ̀ bí níbo ìlọsíwájú fún every body ó ṣe ọmọ bí níbo ìlọsíwájú fún every body ànílẹ̀tàrí ọlọ́run mọ́lẹ̀ làwọn kan ti jà lówó àwọn tí ó mọ nípa music especially fújì tiwa àwọn tó sọ pé láwọn ló ń jó ọ̀lóní mọ́tò ló ń jó eré àbọ̀ ló ń jó mistress ló ń jó àwọn hoodlums ló ń jó ìbáyọ̀tọ̀ jazzy o. àwọn àdúgbò fọlọ orin fújì kan sọ ó ti di modern music àwọn alákọ̀wé ti wá wọlé educated people ti ń bá jọ aláwọn lawyers wọ́n ti wá àwọn bankers wọ́n ti wá engineering wọ́n ti wá aláwọn doctors wọ́n ti gbórí ọlé wọ́n dé tàyè wá pé wọ́n wọ́n sùn tó wá pé oògùn ọba tètè wọ́n jò. ojú mi sí ìjọ òrùka ọkọ ti sún. ojú mi sí ìjọ òrùka ọkọ ti sún. arúgbó gbogbo àrùn àrídá kì í ṣe. wọ́n tètè wọ́n ti wọ́n wọ̀ sáńdà ni wọ́n tètè ti wọ́n wà standard ó ti wọ́n unique o. àyùmọ̀ tó kù sọ̀rọ̀ nílé balẹ̀ kò sọ̀rọ̀. àwọn pariwo pé kẹ̀kẹ́ ká pè lárugẹ kẹ̀kẹ́ ká pè lárugẹ eré fújì gbà eré fújì òkèjọgbẹ àwọn ò máa ní dọ́là rẹ̀ níwájú làwọn ọlọ́. ìjọba fújì ìtọ́jú àwọn ìwàlọ́ ẹ̀dá ó hàn pé ìgbà olú ọmọ mo ṣe fẹ́ rí ẹ̀. ilé ìyẹnì orí ẹni lálábà orí ẹni lóyẹ ẹ̀tọ́ káwọn wọlé ààrẹ mọ́ ẹ̀yìn àtàwọn bá kó bá kú ọ̀la ó yí bá. ẹ̀yin àtàwọn bá kó bá kú ara àtàwọn bá kó bá kú gbogbo ẹ̀yin àtàwọn bá kó bá kú ara èkó ní ọ̀rọ̀ dà sí ilé ẹṣin èkó ní ẹṣin dà sí ilé ẹ̀rọ ìfarunwájú pẹ̀mọ́ ti pàgọ́ abániwọ̀rọ̀ bá òrí dá ẹ̀yìn sí bá sí ní èsì ní sí náà.
torí irú àwọn yìí kọ́ o torí ọmọ ẹ̀yin tí wọ́n kájútọ́ láṣepọ̀ kájútọ́ láṣepọ̀ ẹ̀yin tí jọba kájútọ́ láṣepọ̀ ẹ̀yin olólùfẹ́ ní àmì kájútọ́ láṣepọ̀ bá ṣe ọ̀tá ní kí pé ìbò ẹ̀yà fàáyì tó sọ pé kiri fàṣẹ kọ́kọ́ ọ̀tá lọ́rùn sọ̀rọ̀ ṣàlẹ̀ nìtọ́ wọn. kí wọ́n ní mo rà nígbà àjò àjò. òye mi náà. ìdílé pé pé wọ́n sọ̀rọ̀ láti ilẹ̀. ọmọ ti pẹ́ ti pẹ́. wọ́n ti dájú ìjọba àwọn ọ̀tá ní kí pé ìbò ẹ̀yà fàáyì tó sọ pé kiri fàṣẹ kọ́kọ́. ọ̀tá náà yóò jáwé ní ìgbọ̀. kí wọ́n ní mo rà nígbà àjò àjò. òye mi náà. ìdílé pé wọ́n sọ̀rọ̀ láti ilẹ̀. ọmọ ti pẹ́ ti pẹ́. wọ́n ti dájú ìjọba àwọn ayé ti pàṣẹ tẹ̀sí pẹ̀lú ẹ̀ka. wọ́n ti pàṣẹ tẹ̀sí pẹ̀lú ẹ̀ka o. ayé ti pàṣẹ tẹ̀sí pẹ̀lú ẹ̀ka. wọ́n ti pàṣẹ tẹ̀sí pẹ̀lú ẹ̀ka o. èmi lẹ́ni tààtì múlá ẹ̀dá èmi kọ́ lè hàn àti sọ̀rọ̀ ẹ̀dá o. ayé ti pàṣẹ tẹ̀sí pẹ̀lú ẹ̀ka o. ayé ti pàṣẹ rí pẹ̀lú ẹ̀ka. Àlọ́wà ìkísà ló máa ń ṣe ní ọmọ mi ló fi ṣẹ́rí. ọkọ̀ àfúnkì lórí ilé ọba tó. ọlọ́dà apá ṣẹlá ní ìwé bẹ̀rẹ̀ ojú pa. ìkísà ló sì ń ṣàfọlẹ́ ní ọdún ìgbé sọ̀rọ̀ ńlá. Ìfẹ́sà ló sì ṣàfọ́. ẹ̀yin tí a wòsàn orí ilé ni ẹ wá tẹ̀lé nù. wòsàn orí ilé ni ẹ wá tẹ̀lé nù. àwọn tó tẹ̀lé nù tí wọ́n bá ti tọ́nu ẹ̀fún òní ìtanu pátó sọnù kàn sọdún. bákòrá wọn ní ìjánu. ẹ̀yin ìjọba àlọ́ ọ̀rọ̀ ìjọba láàrin ní ọ̀mí o. onígbà. ẹ̀yà jẹ́ka tuntun bá tún gbà ṣàtọ̀ àìjú látòrí rẹ́kọ̀díṣọ̀ tó lórí káàtì tó kọ̀ lọ́sà ọ̀gá láwọn ti tó tẹ̀ ó ní àìmọ̀ ẹsẹ̀ jù rẹ̀ o. bàbá mi wà lórí ìlú àwọn ìwà rẹ̀ o. ó yẹ kí wọ́n mẹ́ni bí ìbúlé kéwì fàṣẹ. mẹ́ni bí ìbúlé kéwì fàṣẹ jọ. olè ọ̀lẹ́ àṣìyàn ipa sí àmàrà wọn dájú sàmọ́ni ìdílé ọ̀la ọ̀gá wọn. aláwí ìmọ̀lẹ̀ o dájú sàmọ́ni àwọn ọmọ ìyàwó ànàwó ẹ̀rìn lẹ́nu àwọn sẹ́dọ̀ àlàfẹ́. ara wọn bàbá ilé. owó ẹyẹ tí ń jẹ́ gàdú. oṣù alias gabasin akilẹ̀ gbogbo ìṣẹ̀lẹ̀ ọlọ́fin ìgúnlẹ̀ lábàgàgì àlàfíà ńlọrọ tí ọmọ ń bọ̀ wá. ẹ̀kú kálẹ̀ ẹ̀yin lọ́ba lọ́pa akéde lórí. kábíyèsí ọba ojú ọlọ́sùnkàn ọ̀hún ẹ̀mọ́ṣẹ́
ọlásùnkọ mi ṣòfò gbogbo olùsábà kúnlẹ̀ bá a sùn aláàbò tọwọ́ yín bára gbogbo olùsábà oníbàjẹ́ kúnlẹ̀ láàbàkà aláàbò kákìbára kábíyèsí tá a bá pè wọ́n ní kábíyèsí àwọn tó sọ pé lọ́wọ́ ọba ló ń jẹ́ bẹ́ẹ̀ tá a bá ká àwọn bàbá pé kábíyèsí àwọn àtúnṣe ìkẹrẹ sókè kúnlẹ̀ lábàgà ní àlàbí pọ́lọ́ wọn bá ní lábàgà wa máa kí yẹn ṣe kábíyèsí ní ìsàdà kábíyèsí ọlá àsùnkàn gbígbẹ́ ìṣòfò ẹkọ kalẹ̀ mo fi ti kí gbogbo ọba tí ń bẹ̀ ní kalẹ̀ gbogbo balẹ̀ gbogbo ọkọ̀ ìlú gbogbo bàtàbàtà akíwọ̀n ẹkọ kalẹ̀ la gbogbo bàtà ìwà àwọn sódódó tètè ẹni tó wá rí tètè ẹni tó wá bí ògún lé lágbàdàn ní àlàbí ẹ̀rín lọ́mọ láyọ̀ ọ̀rọ̀ láyọ̀ bá àti la máa padà sílé mashallah executive honorable ṣíáwá kò gbé ìpẹ̀kún lé bá àṣìmọ̀ ọmọ sọ̀yálú máa bọ́ da kúlẹ̀ kúrò kalẹ̀ ojú sọ̀yálú àwòtà yìí pé mímọ́ ẹ̀ṣà ó ti pẹ́ lọ bọ́dá tààlà tó bá àṣìmọ̀ kúlẹ̀ sọ̀yálú ẹṣẹ́ kúlẹ̀kúnlẹ̀ ọmọ sọ̀yálú 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 báyìí náà ni ó báyìí náà ni ó bá ṣe àdìsọ pé báyìí náà ni a ní ilẹ̀ gábà àwọn ṣe ilẹ̀ owó ẹ̀yẹ gábà ilẹ̀ owó ẹ̀yẹ ọmọ ṣe owó ẹ̀yẹ gábà alias gábà sí ní ọmọ bàbá owó ẹ̀yẹ ṣe. 65 mílíọ̀nù èèyàn ti tẹ̀lé kí ìmọ̀lẹ̀ lọ́jọ́ owó lọ bí sars dada o owó lọ bí ìmọ̀yàn owó lọ bí sars ṣe kọ̀ o èèyàn tẹ̀lé bí ọ̀rọ̀ gan báńtẹ́jú ilé ọlọ́ ìsáwá ó tẹ́ wà ní ègbègbè èyí aláwùsá bàbá 50 yẹn ò bàṣẹ aláwùsá bàbá 50 yẹn àlàbí ìbáradá ẹyọ kan ẹsì ọmọṣẹ wa. òun ní michael kú ká ọmọṣẹ èyàn mú ìyá gàdá tó ní michael ọgá ìwé ni máa tẹ̀lé mọ́ ṣe wá. ó kàn ọ̀gá wa ẹ́. tí òṣèjú pé ni wọ́n pèrè mọ̀dọ̀ ṣe. tí òṣèjú pé sá ni wọ́n pèrè mọ̀ ṣe yẹ ní. òtúbá lówó kò kálẹ̀ lọ́dún báyọ̀ ó kò kálẹ̀ ẹ̀sìn níyà àtúnní pé máa ń lò sílé àtúnyẹ̀ èso adùnní adùnní mẹ́sìlì ọṣọ ọkọlọmọ sílẹ̀ ọ̀gá ẹ̀ọ̀pá síláàtì ọkọ̀ ọmọṣọ ìgbà síláàtì ìfẹ́ ìkúlẹ̀ ẹsẹ̀ ọmọ gbogbo ìsàn gbogbo sókè. èyí ọ̀sán ọmọ rẹ̀ ìkọ́ bẹ̀ sálábọ̀ àdìgbò ọgbọ́dọ̀ ṣiṣẹ́ tó rẹ̀ àjàgbá kò sálábọ̀ àtàkọ̀dọ̀ ìyẹn náà. ẹ̀yin sọ ń pèpè sókè. èyí ọ̀sán ọmọ rẹ̀ ìkọ́ bẹ̀. ẹgbẹ́ sára ta àlọ́yìn. ọgbọ́dọ̀ ṣiṣẹ́ tó rẹ̀. ìsára ta àtàkọ̀dọ̀ ìyẹn náà.
ṣe ìpẹ̀rẹ̀ lóró mo ní kálámù fún àwọn ẹ̀gbọ́n ṣe ìwà tí ìwà ti ṣe wọn ò lè rí ẹ̀ sọ màdùn ló máa ń sọ èmi máa ń kí ẹ èmi máa ń kí ẹ èmi máa ń kí ẹ ọ̀pẹ níyàlẹ́ ọlọ́gbọ́n sẹ́ẹ̀s ọlọ́gbọ́n ọmọ èyí dájọ́ ṣe àmì kí n kúrò àmì kí n kúrò ìyàtọ̀ ń bá ọ̀sọ̀ àbí dájọ́ ṣe bàbá kan ń mú tán sínú ayẹyẹ àbí sọ́ọ̀tì ìrìnàjò lè máa pàdé ẹni tí bí wọ́n ń ta ẹlẹ́sọ̀rọ̀ ayé express èyí ni wọ́n ń yọ. Èmi máa dalẹ̀ ọlọ́run ẹlẹ́dàá kò sóyà kan tó lè yà ọ́. Èmi máa dalẹ̀ ọlọ́run ẹlẹ́dàá kò sóyà kan. Ẹ̀ẹ́dà tó fi dúdú sọ̀rọ̀ mi. Bàbá wa kì í dúdú sọ̀rọ̀ mi. Inú mi bí àbálẹ́ lórí olùdarí nínú ìṣó. Alábí ara àkúlé. Abáyá. Abáyá yàtọ̀ bí ìdásù. Ìdásù ilé ìwé. Alábí wà òkú. Alábí wà ọmọ anáwó. Ajínigbé rẹ̀ àgbàgbà. Fàṣẹ̀nà ọmọdé ìlọ́gbọ́dọ̀ ìṣètò wa. Fàṣẹ̀nà ọmọdé ìlọ́gbọ́dọ̀ ìṣètò ètò. Fàṣẹ̀nà ọmọdé ìlọ́gbọ́dọ̀ ìṣètò wa. Fàṣẹ̀nà ọmọdé ìlọ́gbọ́dọ̀ ìṣètò ètò. Àdìntàǹsì wà lọ. Àdìntàǹsì wà lọ. We make me the matter. The power is every corner. Talk of Fuji music today. That will give you suffer. I make things happen for you. Like a Wi-Fi connecting the people. That's a different style. About Fuji music today. I love it, my style. About Fuji music today. Òkìlì ojú ló tẹ̀ rí lọ. Òkìlì ojú ló tẹ̀ rí lọ. Kó tó lè yá lọ.